Africa Content TV. Hey, half an hour. since I tell you, I don't think Our place be this one. Our place be this one. From here, from town. Please. Yes. I want bring drink to see you know the drink. Say na let's do. But drink that way. Don't stop and do. Which one is the which one want okay. Water and coke. Where is Kedo? Baoni. Táwọn ṣe tó wà bí tí ó ṣe fún nǹkan bó ní ó ṣe dé ló máa ń ṣe kan náà ṣe pé owó níbẹ̀ ló dé tó lọ wá wọn. Sábì kéde bó dé. Sábì kò ṣòro ló mú ẹ. Lekuda. Táwọn ṣe tó wà bí tí ó ṣe fún nǹkan bó ní ó ṣe dé ló máa ń ṣe kan náà ṣe pé owó níbẹ̀ ló dé tó lọ wá wọn. Sábì kéde bó dé. Sábì kò ṣòro ló mú ẹ. Lekuda. Táwọn ṣe tó wà bí tí ó ṣe fún nǹkan bó ní ó ṣe dé ló máa ń ṣe kan náà ṣe pé owó níbẹ̀ ló dé tó lọ wá wọn. Sábì kéde bó dé. Sábì kò ṣòro ló mú ẹ. Lekuda.